Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí nìkan ìyàwó amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sétí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kòkó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ni ó ti kọ ìwé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìgbésùmọ̀mí. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn òṣìṣẹ́ tí wọn kò sí lẹ́nu iṣẹ́ pọ̀ jù tí wọ́n ṣẹ̀ ṣe àwárí. Àjọ tó ń rí sí ìwọléwọ̀de custom lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti takun ìròyìn wípé àwọn ń gba àwọn ènìyàn wọlé ní àsìkò yìí. Àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fún abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin náà ní ìgbèdéke àbí kí àwọn jùmọ̀pọ̀ yọ kúrò ní ipò. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé arábìnrin kan ni ó ti ké gbàjarè síta wípé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ń gbìyànjú láti fi ọwọ́ bo ìṣẹ̀lẹ̀ ìfipábá ọmọ rẹ̀ lájọṣepọ̀ ní ìpínlẹ̀ Èkó. Lẹ́ka ìròyìn eré ìdárayá, Táíwò Awóníyì nínú rẹ̀ ti dùn látàrí pé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Nottingham Forest ṣe àṣeyọrí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Blackburn Rovers. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójókòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ àǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti kọ̀wé ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé òṣùbà káre fún látàrí ọ̀nà èyí tí ń gbà láti máa gbógun ti ìwà ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ ní òní láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà, níbi tí ààrẹ Donald Trump ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun rán àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tirẹ̀ ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà láti kún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ nípa kíkọ́ wọn bí a ti ń gbógun ti ìwà ìgbésùmọ̀mí. Bákan náà ni wọ́n ṣe àpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó dàbí ohun tí kò ní tán tí kò ní parẹ́ nínú ìwé ìtàn, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo eléyìí ni ó fi ojú hàn gẹ́gẹ́ bí àròkọ náà ti ṣe tẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́. Níbẹ̀ ni ẹni tí ń ṣe ààrẹ Donald Trump ti sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè United States of America ní ìbáṣepọ̀ wọn ti ṣe pàtàkì lásìkò tí ó yẹ láti gbógun ti àwọn ìwà kan èyí tí ń domi àlàáfíà ìlú ní ilẹ̀ adúláwọ̀ àti lórílẹ̀-èdè àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí ó ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé inú òun dùn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó tẹ̀síwájú láti máa gbógun ti àwọn ìwà ìgbésùmọ̀mí, pàápàá jùlọ ìkọlù sí àwọn Kìrìsìtẹ́nì ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti fi ara pẹ́ ICPC ni wọ́n ti sọ di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka àjọ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣàwárí àwọn ayédèrú òṣìṣẹ́ tí wọn kò ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń gbawó nínú ìṣèjọba yìí. Àjọ ICPC láti ọ̀dọ̀ ẹni tí í ṣe alága wọn Musa Adamu Aliyu ló sọ ilé ìgbìmọ̀ pé eléyìí wáyé lẹ́yìn iṣẹ́ ìwádìí èyí tí àwọn ṣe lórí bí wọ́n ṣe ń sanwó fún àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé àwọn ṣe àwárí àwọn ènìyàn tí ó dín ní ẹgbẹ̀rún kan ní pé wọ́n wà nínú ẹ̀ka ilé-iṣẹ́ kan lọ́lọ́kan òjọ̀kan ṣùgbọ́n wọn kò sí lẹ́nu iṣẹ́ tí wọ́n dẹ̀ ń gba owó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé irú eléyìí ló pọ̀ sí ọ̀dọ̀ ti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Aliyu ṣe ti sọ di mímọ̀ sí iwájú ní pé àwọn tilẹ̀ ṣàwárí ẹnìkan tó jẹ́ pé àwọn ìyàwó rẹ̀, ọmọ rẹ̀ ọkùnrin àti àna rẹ̀ ni yóò fi sí ẹnu iṣẹ́ ìjọba ṣùgbọ́n wọn kò ṣiṣẹ́ ìjọba ṣùgbọ́n wọ́n tún gba owó, ló fi mọ́ àwọn ènìyàn 12. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ìpè ibi tí àkọsílẹ̀ irúfẹ́ àwọn èèyàn yìí ti pọ̀jù ni ó wá láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, nítorí náà ló ṣe wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú ní pé àwọn tún ṣe àwárí àwọn ẹlòmíràn ní àwọn ẹ̀ka lóríṣiríṣi ní tí wọn kò sí lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n tí wọ́n ń gba owó ìjọba. Àjọ tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀-èdè Nàìjíríà
custom tí wọ́n ń ṣọ́ ẹnu ibodè. Bákan náà ni wọ́n ti pagi kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọ etí ikún sí wípé àwọn ń gba àwọn ènìyàn wọlé sẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára. Ẹni tí ń ṣe alukoro fún àjọ wọ̀nyí ni wọ́n fi ọ̀rọ̀ náà léde fún àwọn ènìyàn láti tan ìmọ́lẹ̀ sí gbogbo ohun tó wà nílẹ̀ lásìkò yìí wípé ọ̀rọ̀ à ń gba ènìyàn wọlé tí wọ́n fi orúkọ àwọn sọ yìí ló jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́, kí àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà sì ṣọ́ra fún àwọn ènìyàn oníjìbìtì tí wọ́n lè fẹ́ gba ọ̀nà yìí gba owó lọ́wọ́ àwọn ènìyàn. Àwa rọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà wípé tí àwọn bá fẹ́ gba àwọn ènìyàn kí wọ́n fi ojú sọ́nà sí àwọn ojú òpó tó jẹ́ ojúlówó ti àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde tó wáyé ní ọjọ́bọ̀ Thursday òní gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ custom ni wọ́n fẹ́ sọ dímọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé àwọn kò tíì ṣetán o láti gba àwọn ènìyàn lásìkò yìí. Lásìkò ní ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo ló ti ń tẹ̀ sí ọwọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ọ̀pọ̀ láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí ni wọ́n ti fún ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin náà Ọlámídé Ọládèjì ní ìgbédeke ọjọ́ àìkú Sunday àbí kí àwọn parapọ̀ yọ kúrò ní ipò rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ọ̀pọ̀ láàrin àwọn ẹni tí ń ṣe ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin yìí ni wọ́n ti ń gbèrò láti yọ ẹni yìí kúrò ní ipò látàrí àwọn ẹ̀sùn wípé ó ń ṣe owó ìlú ní ìṣekúṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn. Wọ́n ní ó jẹ̀bi àwọn owó kan tí wọ́n pè ní mílíọ̀nù mẹ́rìnlélógójì náírà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo tó ń rí sí ọ̀rọ̀ ilé ìgbé. Alága ìgbìmọ̀ náà Ọlátúnjí Fábíyì ni ó sọ di mímọ̀ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti fún ẹni tí ṣàbẹnugan náà ní ìgbédeke ọjọ́ àìkú Sunday tàbí kí wọ́n jọ parapọ̀ yọ kúrò ní ipò náà gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ sí iwájú wípé àwọn ti kọ́kọ́ kàn sí gómìnà ìpínlẹ̀ Ondo kó tó di pé àwọn tẹ̀ sí ọwọ́ iwájú tí àwọn sì fi ọ̀rọ̀ yìí tó létí láti lè jẹ́ kó mọ bí ó ṣe lọ tí àwọn sì sọ dímọ̀ fún gómìnà wípé eléyìí kì í ṣe ọ̀rọ̀ tí gómìnà lè dá sí wípé àwọn mọ ohun tí àwọn ṣe kí wọ́n fún àwọn láàyè láti ṣe ohun tí àwọn fẹ́ ṣe fún ẹni yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn lóríṣiríṣi. Arábìnrin kan ni ó ti ké gbàjarè síta wípé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbìyànjú láti fi ọwọ́ bo ọ̀rọ̀ kan mọ́lẹ̀ gẹ́gẹ́ bí arábìnrin náà ṣe ti porúkọ ara rẹ̀ ní Zainab Musa tó ń gbé ní agbègbè Kétu ní ìpínlẹ̀ Èkó ló ké gbàjarè wípé iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ọlọ́pàá inú rẹ̀ ni wọ́n gbìyànjú láti sọ ìgbìyànjú òun di asán lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ obìnrin tí ẹnìkan fipá bá lájọṣepọ̀ ní yàrá ìkẹ́kọ̀ọ́ ní ìlú Kétu gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ ìyá ẹni yìí láàrin ọ̀sẹ̀ yìí wípé ọmọ rẹ̀ obìnrin ni wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ibi tí ó ti lọ fún ètò ẹ̀kọ́ lẹ́sìn gan ni ẹni yìí ti bá lájọṣepọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé ẹni yìí tún dúnkòokò láti ṣekú pa ọmọ náà. Wọ́n ní nígbà tí òun wà ní ilé ni wọ́n pè òun láti ilé ẹ̀kọ́ náà wípé irúfẹ́ nǹkan wọ̀nyí ti ṣẹlẹ̀ nígbà tí ọmọ rẹ̀ obìnrin fi tó olùkọ́ rẹ̀ létí wípé ẹni yìí ló tún dúnkòokò láti pa ọmọ òun. Ìyá náà wá sọ di mímọ̀ sí iwájú wípé àwọn mọ̀lẹ́bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ni wọ́n ti ń bẹ òun tí wọ́n sì ń sọ di mímọ̀ fún òun kóun gbàgbé àwọn nǹkan wọ̀nyí. Kódà iléeṣẹ́ ọlọ́pàá tún rọ òun wípé kóun má tẹ̀síwájú láti lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n òun sọ di mímọ̀ fún wọn wípé ìdájọ́ òdodo ni òun fẹ́ lórí ọ̀rọ̀ náà. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Táíwò Awoniyi ló ti fi ìdùnnú rẹ̀ hàn látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Nottingham Forest ṣe jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Blackburn Rovers pẹ̀lú àmì ayò 3-0. Ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest ni wọ́n jẹ àǹfààní góò ẹlẹ́kẹta tí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbáradì fún sáà tuntun ti ìdíje English Premier League. Táíwò Awoniyi ló yànnàná wípé ó ṣe pàtàkì fún àwọn bí àwọn ṣe ṣe àṣeyọrí yìí eléyìí ni àwọn yóò gbé nínú ìdíje EPL ní sáà tí ó ń bọ̀. Ó ní ohun tó wà lọ́kàn gbogbo àwọn ni láti ṣe àṣeyọrí kó tó di ìgbà náà gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé lásìkò yìí ni òun lè rí dáwọ́lá òun lò gẹ́gẹ́ bí sáà tuntun ṣe ti wà lọ́nà. Bí ó ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kàn ní amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube àbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube.
àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí ti gbọ̀nyìn. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa la ó máa ṣe nǹkan ní ṣe wa. Ire o, ire kàbìtì.